بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي أن يلقوا ملاك ملي سيبي جوكواتي اليوني النظرة الشرعية لبعض المسائل الشرعية المطروحة ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ amẹ́nubà ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ ọmọ zina kọ́lọ́kọ́ sọ ń bẹ̀ wípé sí a lè ṣe súná fún ta ni ó sì súná fún ẹnu sì kàn wípé ọmọ zina ìyá rẹ̀ ni yóò tẹrí gba ọ̀rọ̀ rẹ̀ nípasẹ̀ wípé kìí ṣe ọmọ tí wọ́n fẹ́ ní èṣù lọ́kà. Amẹ́nubà eléyìí ni ọ̀rọ̀ tí àwọn àfáà sọ tí ó sì fẹsẹ̀ rinlẹ̀. Wọ́n wí pẹ̀lú ẹ̀rí tí wọ́n wí tí wọ́n dì mú níbi wípé ọmọ àlè àbí ọmọ ṣìnà tẹ́ pé wọn ò so yìgì fún ẹni tó fún ìyá rẹ̀ lóyún tí wọ́n fi bí àìsó yìgì fún tí wọ́n fi ṣe owó rẹ̀ tí wọ́n fi bí wọ́n sọ ọmọ yìí di ọmọ ṣìnà. A sì ti gbọ́ náà tí a níbi sallallahu alaihi wasallam tí ó sọ wípé al-waladu lil-firash wa lil-ahir al-hajar. ẹni tá a kà kún ọmọ tó jẹ́ wípé yóò jẹ́ ọmọ èèyàn lẹ́yìn tó bá jẹ́ wípé ìyá rẹ̀ wọ́n fẹ́ tí wọ́n so yìgì rẹ̀ fún èèyàn tó wà lọ́dún èèyàn. Àmọ́ tó jẹ́ wípé ó lóun ṣe ìbàjẹ́ tó ṣe àgbèrè tó fi bímọ ńkọ́ kò nípìn kankan wọ́n fìyà jẹ ni kódà tó bá jẹ mọ́ wọ́n lè lóko. Eléyìí jẹ́ ọ̀rọ̀ tí amẹ́nubà ní ìbámu ọ̀rọ̀ tí ó ṣáájú lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ní alẹ́ yìí a fẹ́ wá gbójú wo ọ̀rọ̀ tó dìrọ̀ mọ́ eléyìí náà tí wọ́n ń pè ní istilhaq waladi zina. Ọmọ tó jẹ́ wípé ọmọ àlè ni ọmọ tó jẹ́ wípé wọn ò so yìgì fún ìyá yìí àti bàbá tí ó fún ìyá ẹ̀ ní oyún tí wọn ò so yìgì fún wọn. Ǹjẹ́ ní ọkùnrin yìí tó ṣe ìwà burú yìí só ní ẹ̀tọ́ sí láti sọ wípé ọmọ yìí ọmọ òun ni òun fẹ́ láti jẹ́ pé wọ́n dè mọ́ òun padà nípasẹ̀ wípé ọmọ òun sáà ni. Ní àtòwílẹ̀ kan sí ọmọ tí wọ́n fi ọ̀nà ṣìnà tí wọ́n fi bí ǹjẹ́ ní ẹni tó ṣe ṣìnà yìí lọ́kùnrin yìí láti mọ̀ ọmọ yìí níbi ìtọ́rọ̀ tá a sọ pé ọmọ ìyá náà ni kò sí ojú mi lóhùn. Àmọ́ ẹni tó ṣèwà àbàjẹ́ yìí ṣé ó lẹ́tọ̀ọ́ àti sọ pé ọmọ yìí ọmọ òun ni tí wọ́n sì sọ pé ọmọ rẹ̀ nínú Islam nínú ṣẹ̀ríà Islam. Eléyìí ó pín sí ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ọmọ tó jẹ́ wípé ìyá rẹ̀ ó ń bẹ ní abẹ́ nìkan abẹ́ ọkọ tó wá jẹ́ pé nìkan wá lọ bá ṣe bàjẹ́ lọ bá ìyá yìí ṣe bàjẹ́ náà wá bí ọmọ lẹ́nìkan wá wáyé pé òun lòun bá ìyá yìí lásìkò tó fi bí ọmọ tó bí tóbìnrin yìí sì ń bẹ lábẹ́ ọkọ kan nínú ṣẹ̀ríà Islam tí ọkùnrin tó bèrè yìí ń bẹ lábẹ́ rẹ̀ tó fẹ́ ní sùlọ́kà tí ó bá sọ pé ọmọ yìí èso ọmọ òun ọmọ rẹ̀ ni tí ó bá sọ pé ọmọ yìí kìí ṣe ọmọ òun ẹni tí ó fẹ́ ìyá rẹ̀ nínú ilé tí ìyá yìí ń jẹ́ ìyàwó fún òun ló ní ọmọ yìí. Kì bá jẹ́ wípé ará àta tó ń béèrè pé òun ló fún ìyá ẹ̀ ní oyún kì bá jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ lókùnrin àtọ́wá fi jẹ́ pé ẹni tí ó ní ìyá yìí tí ń bẹ́nu ilé yìí tó fi lóyún ọmọ yìí kò sọ wípé ọmọ yìí sọmọ òun. Hadith ta kà sáájú lọ
ọba ọ̀rọ̀ ìwí gẹ́lẹ́ wà wípé ẹni tó bá jẹ́ wípé àníbi ọdá wípé ọmọ ẹni tó nílẹ̀ ẹni tó fẹ́ yà sínú ilé tó fi bí ẹni tó bá wá jẹ́ pé òun ló ń bá obìnrin ṣèbàjẹ́ kan lábẹ́ ọkọ rẹ̀ wọ́n fìyà jẹ ni o. eléyìí túmọ̀ sí pé ọkùnrin yìí ẹni tó jẹ́ ọkọ ìyàwó yìí gẹ́lẹ́ òun ló ní oyún ọmọ yìí kì bá àjàpára àtàkàn sọ pé òun lòun ní òun ò ní dá lóhùn. ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ wípé obìnrin yìí kò sí lábẹ́ ọkùnrin kankan pàápàá ṣùgbọ́n ó lóyún ẹnìkan tó wá nú àwọn tó bá ṣe bàjẹ́ tó fi wá sọ wípé oyún inú ọmọ ìyàbí ọmọ tí wọ́n bí òun lòun ní àwọn àti wọn lọ yẹ àsìkò tí wọ́n ṣe bàjẹ́ pẹ̀lú ẹ̀ àsìkò tí tọkùnrin tó ń sọ pé òun lòun lọmọ yìí wọ́n àti wọn lọ wo déètì ìgbà tó yọba ní àbẹ̀sẹ̀pọ̀ wọ́n rí i pé wọn ò lè sọ pé àsìkò òun ló fi bí ọmọ yìí bí kọjá yìí pé ẹni yìí tó ń sọ pé òun lòun lọmọ tí wọ́n bí ọba obìnrin yìí láṣepọ̀ lẹ́yìn ìgbà tó lóyún tí wọ́n á bí ọmọ yìí lẹ́yìn oṣù 4 tí ẹni yìí bá láṣepọ̀ tó bá sì bàjẹ́ wọ́n ń kílè mọ́ pé ọmọ yìí yóò òun lòun ní irú eléyìí kì í sọmọ ẹ̀ pàápàá wọn ò sì ní dá lóhùn kì bá sọ pé àwọn ọmọ òun ní kíní kan torí pé àsìkò tí ìbàjẹ́ pa wọ́n pọ̀ kì í ṣe àsìkò ní ọmọ ti wà nínú rẹ̀ tí ó bá ti rọrùn àti sọ pé ọmọ yìí yóò ọ̀rọ̀ òun kọjá pé òun ló bá ya ìsì àtìpọ̀ tó fi bí ọmọ yìí wọn ò ní dá lóhùn ó di méjì bá ní ìsìn báyìí o ọmọ bẹ lábẹ́ ọkọ ibi ìkóṣe lábẹ́ ọkọ ṣùgbọ́n déètì ìgbà tó bá ń ṣe bàjẹ́ ó yapa sí ìgbà tó ní ìbímọ méjèèjì wọn ò lè tọkùnrin kan bá béèrè ọmọ tẹ́lẹ̀ ìbí wọn ò ní dá lóhùn pàápàá. ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ wípé obìnrin yìí kò sí lábẹ́ ọkùnrin kan pàápàá ẹni tó bá láṣepọ̀ ẹnìkan náà ni tí wọn ò mẹ́lòmíì má tó jẹ́ pé ọkùnrin yìí ó ní ọmọ yìí pé ọba sì bàjẹ́ tó fi bí máa lè tó fi bí ọmọ zìnà yìí kìí ṣe pé mọ̀tàn wá bímọ ìtàn àwọn tó pé ara mọ̀ ní tálọ́ àlọ́mọ yìí ní ìsín o bóyá lámọ̀rí kan ni bóyá lámọ̀rí kan tàbí wọ́n ti ń jà sí yíyan pé ayún ìrún ní ọmọ ìrún lòun ní tàbí pé lè ní ohun kìí ṣe orí ìlànà sọ wọn ó dè mọ́rù ìta wíṣáájú lọ náà tó ti di ìyàn láàrin wọn bá ń pé ìwọlóní kíní kan bá ń lọ àmọ́ tó bá jẹ́ wípé ẹni yẹn nìkan péré náà ni tí wọn ò sì tẹ́lẹ̀ kọ̀ ọ̀bá lásìpọ̀ pàápàá ju ọkùnrin lọ tó fi wá bí ọmọ yìí ìjẹ́ ní tó bá béèrè fọmọ yìí pé ọmọ òun lọmọ yìí òun fẹ́ kí ó wà pẹ̀lú ní abẹ́ òun tí ó máa jẹ́ ọmọ àwọn tí wọ́n dé ọmọ ìmọ̀ òun ṣé ṣẹlẹ̀ ìsìláàmù fààyè gbàbí tó ń tí bó ti jọ́ mọ́ sí náà eléyìí ni àwọn àfáà yapẹ̀ ẹnu sí tí wọ́n lọ sí ọ̀nà méjì lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láti orí àwọn sàhábà tó ń la aléhìm tó fi di àsìkò tí ó jẹ́ àsìkò sẹ́yìn báyìí àwọn àfáà àsìkò yìí wọ́n lọ lórí ta sọ ṣáájú lọ pé ọmọ tó bá jẹ́ wípé ó jẹ́ ọmọ tí wọn ò so yìgì fún ìyá rẹ̀ bọ́kùnrin tí ó fún lóyún bá ti wulẹ̀ pariwo tó kọ́ yìí ọmọ òun ní òun fẹ́ kó jẹ́ kó wà láyé abẹ́ òun fẹ́ dè mára òun wọn ò ní dá lóhùn lórí ẹ̀ nípasẹ̀ wípé àdìs tọ́ta kàṣáájú lọ wípé ń tá a mọ̀sọ́ ọmọ gidi tí ọmọ ọjọ́ mi èèyàn lè tọ́wọ́ jẹ́ wípé wọ́n fẹ́ ní sùlọ́kà wọ́n fẹ́ wọlé tó jẹ́yàwó fún ọkọ tí wọ́n mọ̀ tí yìgì wọn lálàáfíà ó ní wọ́n mọ̀ pé léyìí kọ́ ìyàwó rẹ̀ ni ọmọ rẹ̀ náà sì ní tó bí fún un àmọ́ ilé ìnàdúró lórí pẹ̀lú alwaladu lil firash wọ́n lè ààhìr alhajar ọmọ ẹni táwọn sọ ọmọ ẹni tí ó bá jíyàwó fún ìyànú ilé ẹni tó bá tó jẹ́ lómi ìtọ́ pé ń béèrè fọ́mọ ipò ọmọ yìí ọmọ òun ni tí ń kílè mọ́kọ́mọ yìí ọmọ òun ni rẹ̀ nílẹ̀ nǹkan òun dá lóhùn wọ́n ó sì fìyà jẹ wọ́n lè lóko tó jẹ mọ́ ọ̀rọ̀ òkò
eléyìí báyìí òun làwọn ènìyàn yìí dìmọ̀ àtàwọn nǹkan míì náà bá náà tó gbà bí ọ̀sán sọ́lá láyé rẹ̀ ọ̀sẹ̀ lè bá náà gbogbo eléyìí pátá wọ́n túnmọ̀ sí pé ọmọ yìí nǹkan o níbàámu ntí awí wọn ò ní sí kọ́mọ rẹ̀ wọn ò sì dá lónìí rẹ̀ orí nílà yẹn wà gbogbo tá a sọ ní ìjẹjọ abala tí ń bá wí nù àmọ́ àwọn àfáà kan wá ń bẹ tọ́jẹ́ pé àwọn rí pé nǹkan yìí láyé àwọn sábà dánlá lẹ́yìn náà nǹkan yìí náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́jú pé inú wọn náà wọ́n pé ẹ bá jọ ọmọ tí wọ́n pé ẹnìkan náà ní ọmọ mẹ́rin tí wọ́n mọ nǹkan kan mí ìmọ̀jọ ẹni yìí lásán lọ ẹni kan ọba láṣepọ̀ jẹni lọ tí bí ọmọ yìí báyìí tí ẹ̀sìn kọ̀ọ̀bẹ tí ń jà sóyún rẹ̀ àbẹ̀ ń jà sí bóyá akínìkan amẹ́ríkà ló bí amẹ́ríkà kó bí irú ẹ̀ bẹ́ẹ̀ tó wá jẹ́ pé nìkan yìí wá tọrọ ẹ̀ pé ọmọ yìí ọmọ òun ni o òun lòun fún ìyá rẹ̀ ní oyún tó fi bí ọmọ o irú ẹni yìí báyìí àfà àwọn nínú wọn sọ wípé apá kan àfà tí wọn nǹkan wọn ọ̀pọ̀ wọn sọ wípé wọn ó dá lóhùn wọn ó di ọmọ yìí mà wọn ó gbà pọ̀ ọmọ yìí nǹkan o àlà ọmọ ẹ̀ náà ni tó jẹ́ pé gbogbo ohun tí máa ṣẹlẹ̀ fọ́mọ yóò máa ṣẹlẹ̀ fún un kódà ó lè jogún rẹ̀ pẹ̀lú eléyìí ni ọ̀rọ̀ táwọn àfáà àwọn onímọ̀ tí wọ́n yẹ sí tí wọ́n pọ̀ tí wọ́n sọ kódà náà àwọn àfáà tí wọ́n sọ léyìí báyìí náà àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà àsìkò yìí Sheikh Al-Uthaymeen ní faramọ́ àwọn àfáà àtijọ́ Ibn Taymiyyah àti Ibn Qayyim kọ́ bá ní sọ̀gbọ́n lẹ́sàn rí wọ́n lọ sí ojú ọ̀nà yìí báyìí ṣáájú táwọn láti ọ̀dọ̀ àwọn sọ̀hábà tàbí ọ̀hún Urwa bin Zubair Sulaiman bin Yasar Al-Hasan al-Basri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹni yìí wọ́n mẹ́nu wáyé pé nǹkan yìí nǹkan o wọ́n ó dè mẹ́ni tó jẹ́ pé òun ló sọ pé òun lòun balásepọ̀ tó fi bí eléyìí jẹ́ sókè ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nu balabala yìí ṣùgbọ́n ọ̀rọ̀ wa ń bẹ níbi pé ta ni wọ́n mọ̀ sí onízìnà ṣe rí tí ọ̀rọ̀ yìí ó fi ọ̀rọ̀ yìí kìí ṣe tí èmi ò parí mi báyìí gbogbo tẹ́ jẹ́ àfáà wa ọ̀rọ̀ tẹ́ dá sí òní ọ̀rọ̀ yìí tẹ́ torí àti fi yí àgbọ́yé àwọn èèyàn padà níbi ìtọ́jẹmọ́ yìgì síso ní àwùjọ ṣe rí lọ́dọ̀ wọn báyìí a ní àwọn nǹkan kan tó jẹ́ bí ìrújú tá a lè pè ṣubha kódà tó súnmọ́ tá a lè pè ní ṣubhatul nikah yáà ní ìrújú tí ń bẹ ń bi síso yìgì a ní lọ́dọ̀ wọn báyìí nílẹ̀ Yorùbá mi báyìí kí ni ìrújú yìí ẹ̀mọ̀ ìyá mi nítorí ti jẹ́ mọ́ tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ìrújú níbi tó jẹ́ mọ́rọ̀ nǹkan báyìí ṣẹ̀ríà Islam mo sì mọ̀rọ̀ àti ẹ̀ láwọn abala kan tó jẹ́ pé tá a bá wọn fà wá tí wọ́n bá wòye sọ̀rọ̀ yìí báyìí náà ó ní ìdí ìbòjú wò lọ́nà owó ẹ̀mọ̀ ìyá mi ṣe rí lọ́dọ̀ wa ní báyìí bàbá wọn ó ti fara mọ́ wípé ọmọ yìí ńlọkọ lámarín àásọ yìí tó jẹ́ pé ó ti lóyún ilé nǹkan là ń sọ o kì í sọ wọn tó jẹ́ pé wọn àtọkùnrin kan náà jọ ń jọ̀rọ̀ fúnra wọn tóbìnrin fi lóyún àwọn tí a lọ fara wọn sáwọn òbí pé ọmọ ìbìnrin òun lòun fẹ́ o tó ti lóyún ilé nǹkan là ń sọ o ilé wọn kúrò níbà ti pè sí náà o èyí tá à ń sọ ó ní wípé tó bá jẹ́ wípé ẹni kó tó di pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ó pa wọ́n pọ̀ tó jásí pọ̀ wọ́n ti fara hàn sọ́dọ̀ àwọn òbí inú àwọn òbí ti dò sí pé ẹni yìí báyìí o ọkọ ọmọ wa ni o débi pé tó bá lọ ọbẹ̀ gan ní tí wọ́n mọ̀ wí ni pé lámarín ọkọ rẹ̀ ti dé bàbá tí ń pe ọkùnrin yìí tí ń wá bá ọmọ wọn ní ọkọ rẹ̀ pé ọkọ rẹ̀ ti dé ojókòó tí ojókòó lórí ọkọ rẹ̀ o àbí ojókòó ọlọ́run tí rẹ̀ ń ta o tẹ́gbẹ́ ti mọ mẹ́ni tẹ́gbẹ́ àwọn gẹ́gẹ́ ti ń wí pé ọkọ ọmọ káwọn kéèsì o ó tó di pé wọ́n fẹ́ ṣe introduction tí wọ́n máa ń ṣe before
ìyàwó ó tún di pé wọ́n tún kí sáwọn èèyàn kí lẹ fẹ́ ṣe afẹ́ mọ ìdílé lámọrin àti lámọrin afẹ́ mọ́ra wa mọ̀mí mọ́ wọ́n tó péjọpọ̀ tí wọ́n tún kí là ń ṣe àwọn ìdílé ọkọ ọmọ wa wọ́n wá bá wa àmọ́ afẹ́ mọ̀ wọn ẹ máa gbọ́n tí wọ́n wí o ṣe pé lè ní ìsìn ó ti kú òní wọ́n tún sí pé in tó súnmọ́ èyìn pé ní igi o in tó súnmọ́ igi ó ti fẹ́ ṣẹlẹ̀ ń bi introduction tó fi jẹ́ pé lẹ́yìn introduction báyìí àwọn òbí gán mọ̀ pé àwọn ọmọ tá àwọn ń jókòó báyìí fún wọ́n free láti ṣe jáfẹ́ sí pé inú àánú ọgbọ́n ti dùn sí inú ọkẹ́ bá lójú ìntọ́ gbajúmọ̀ tí introduction bá ti ṣẹlẹ̀ nítorí àwọn òbí wọ́n ti faramọ́ pé ẹni yìí ọjọ́ kọ́ máa wọn in tí ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà àwọn gan ò lè sọ pé kìí sọkọ ọmọ àwọn mọ́ wọn ò sọ pé àwọn ọ̀fẹ́ fún mọ́ tí ìbá sí tẹ́kọ̀ ò ní fẹ́ fún wọn ò sọ pé ọmọ yìí wọn ò ní jẹ́ kí introduction ṣẹlẹ̀ aslan tó bá jẹ́ pé ilé ìwà ṣẹlẹ̀ ọmọ ìyá àgbà kọ́ náà fẹ́ pàtàkì pé níbi introduction mọ̀ ṣe yìí kọ́mọ ìkọ́ àkàmọ́ kíkàyàn wá lásán àfẹ́dàmà níbi ibẹ̀ gẹ́lẹ́ ká ti máa so yìgì fún wọn ká máa ka introduction tàbí máa ṣe wípé a ti fi so yìgì ká so yìgì fún wọn pé lámọ̀rin o ní ìta máa wí gbọ́dọ̀ tí ó fojú hàn pé lámọ̀rin àti fẹ́ fún lámọ̀rin o àwọn tí wọ́n wà wọ́n jẹ́rìí sí nítorí bí àwọn ẹ̀tọ́ tó jẹ mọ́rọ̀ ìyàwó tó kù tí wọ́n parí ẹ̀ a sọ pé ètò sáré jù bẹ́ẹ̀ náà ó náà ní yìgì wọ́n so yìgì fún wọn gbogbo àtàwọn fi jẹ́ pọ́n méjèèjì wọ́n lẹ́tọ̀ sí láti fi ara wọn tó wá jẹ́ pé wọ́n ti so yìgì ní pàtàkì ká máa ṣe pọ̀ jù ká máa fi yàtọ̀ sí ká máa fi yìgì sọ ká máa sọ yìgì díjọ́ tí wọ́n fẹ́ sí marriage gan èyí tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kéde ìyàwó lásán ni ká máa jẹ́ pé èyí tá a máa ṣe tó jẹ́ yìgì níbi introduction táwọn fẹ́ ṣe fún wọn bí láti máa sọ pé yàwó bismillah ẹbẹ́ sọ yìgì fún wọn o láti máa kásẹ̀ wàhálà kó nílẹ̀ lọ́wọ́ kan ilé jẹ́ kí èsì tó fẹ́ pè wá sí tó bá wá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀ ti pàtàkì introduction sí tó pé gbogbo àwọn òbí wọ́n jókòó gbogbo wọn gbà pé ọkọ àwọn ní báyìí tí nǹkan bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ìdájọ́ wo ni wọ́n gbé sí sáà pé obìnrin ó ṣe ṣìnà àbí kò ṣe ṣìnà àbí àdàkẹ́ ń bẹ̀bì a ti mọ̀ wípé in tí ń jẹ́ yìgì òun ni kí gbólóhùn jáde wípé mo fẹ́ fún ọ mo gbà á ẹ̀wù tó ti jáde halas ó ti parí o eléyìí lásán ni wàhálà tí ó fẹ́ ṣẹlẹ̀ pé àìsọ wọ́n kàn ń sọ àpèsọ lásán àpèsọ ní ọkọ ọmọ wa ọkọ kíkan láti ọ̀pọ̀ Yorùbá nítorí wọ́n bí àpèsọ pọ̀ wọ́n máa dá nǹkan pè wọ́n pọ̀ nù kí ni ọ̀wọ́ Yorùbá wọ́n pọ̀ mbẹ̀ wọ́n mọ̀ pé tọ́jú pé ẹni tí èsì ọkọ èèyàn lè mọ̀ pé ìyàwó mi ọkọ mi lè mọ̀ lò fúnra bá ń lọ tọ́jú pé ọkọ mi tí èsì sọkọ rẹ̀ ìyàwó mi tí èsì ìyàwó ẹ̀ gbogbo eré ìpátá wọ́n tún wọ́n gbé ìrújú wà àti tó tọ̀ bá sọ pọ́nbélé ìntìkẹ́tì mẹ́mbẹ̀ pé ọmọ ọ̀rọ̀ yìí àti yọ̀ǹda kúrò àpá pé kìí ṣe pé káyìn wà ń bẹ́ẹ̀ pọ̀ jù kìí sì ṣe pé kí o gbé rẹ̀ jẹ́ pé ó lè kójọ lẹ́ẹ̀kan náà wọ́n bá ẹ̀ lámarí ẹ fún mi ọmọ yìí mo fẹ́ kẹ́ yọ̀ǹda rẹ̀ fún mi o mo sì fẹ́ fún ọ àmọ́ sì ti gbà o ẹlẹ́rìí ọmọ ẹ lọ jẹ́ ìwádìí ọsọ fún láwọn nípò wo ìbámu tí ọlọ́run ti ní kí n so yìgì àìfà fún rọ́jìlì o ọparí ọsọ fún láwọn ọsọ fún láwọn tí lélẹ́ ó ti parí ilé ìyìgì ti so bá ń lọ sẹ́ni ẹnu nǹkan kékeré yìí ẹ̀kọ́ jẹ́ ká ní àkàkùn rẹ̀ ní gbogbo ọ̀nà láti fẹ́ sípò àfẹ́ so yìgì fọ́mọ àbí àti pé inú wa ti dùn sí ọkọ tó fẹ́ fẹ́ ká ṣàánú wọn níbi pé àní jẹ́ kó pẹ́ àní sọ́ di bí márèèjì á ti jẹ́ kí wọ́n lè ó fìrì fúnra wọn láti jẹ́ pé wọ́n lè mọ jókòó tira wọn wọ́n mọ ìjọ rẹ̀ pọ̀ pẹ̀lú kọ́jípa aṣọ yìgì fún wọn
láti sọ igi fún wọn ó ti parí wọn ìbámu ti gbéra wọlé kí lè ó sì máa ṣẹlẹ̀ tájú pé a bá ti fara mọ́ fọ́mọ níbi introduction táwọn máa ṣe fáwọn èèyàn kiri pé afẹ́ fi ìmọ̀ mi mọ̀ ọmọ akọ́ máa yanjú ẹ̀ ń bẹ́ bá ń lọ olùbá yóò sànù ní kankan wa o ilé ìjà kìí ta fẹ́ pè wá sí tí àjọ táwọn máa ṣe bí marriage ilé òun fásitì fi kéde tájú pé a bá ti yanjú níbi ìmọ̀ mi mọ̀ àti yanjú tọ́jú mọ́ yìgì obìnrin bá gbé wá kódà níbi marriage ilé òsì wà lábẹ́ ṣe bí orí ẹ̀tọ́ nígbà para wọn lásìkò ilé ìnáwó fẹ́ ká kéèsì bá ń lọ kí èyí ó fi oyún ṣe marriage tọ́jú àti so yìgì fún ọmọ ilé ìṣe wàhálà gbà pé orí ẹ̀tọ́ náà sì fún wọn lórí ẹ̀ bá ń lọ wọ́n kẹjẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣà tí ó sì tako Islam wọ́n máa rí wípé tásìkò ọba ṣẹlẹ̀ ọ̀dà kọjá pé obìnrin kò lè àwọn lọ sí inú ó bọ́ sílé ọkọ rẹ̀ torí àwọn nǹkan míì ń bẹ tó jẹ́ pé àwọn èèyàn máa ń ṣàbójú wò lábala yìí tó jẹ́ pé tí ìbá sì lọ wò náà yóò rí pé kò sí tó burú mbẹ̀ bá lọ. wọ́n bẹ láwọn àwọn ọ̀ràn míì tó jẹ́ pé ọmọ àkọ́kọ́ ilé ọkọ rẹ̀ ilé bàbá ẹ̀ kò ní òbí sí kì í ṣe pé kò gbọ́dọ̀ bí sílé àwọn ọ̀ràn míì nù ilé yàtọ̀ sí tàbí wọ́n mi báyìí àwọn ọ̀ràn táwọn sọ yìí ní Mauritania tí wọ́n fẹ́ fẹ́yàwó ń bẹ̀ ọmọ ọkọ lọ sílé bàbá ni yóò máa lọ láàrin ọdún kan yóò fi wọ́n bẹ̀ yóò fi máa lọ àtàtí bímọ kan bẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wà kó lọ sí ilé ọkọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ní kíní bá lọ́nà àwọn bí báyìí kò yí irú èrò sí lọ́dọ̀ wọn bí báyìí yìí àfi táyé pé wẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ àwọn àyíkọ̀kọ̀ bá ń lọ yóò bá mashallah tabarakallah nítorí mọ́rọ̀ yìgì tàbí ká wo bẹ́ẹ̀ tí wọ́n ṣe gbà kan ó ní ti gan dáadáa ó ní ti gan obìnrin ó níyì ní ìṣẹ́ báyìí tó bá dé wọnú ilé mi tí wọ́n pé àwọn gbé sí ìyàwó bí kan o bá wọlé ẹlẹ́mọ́gbọ̀n kankan wọ́n pé wọ́n ti mọ̀ pé àní ó ti di ayálé ó ti di ara ilé ó tó di pé ọlọ́run fẹ́ ṣe àjọyọ̀ kan ọlọ́wọ́ yóò sànù wa o inshallah tẹ̀síwájú bí ilé inshallah ta'ala Allahumma salli ala Muhammad.